Africa Content TV. Táìmù tí Woliagba wọlé ló kọrin sí. A ní káwọn ọ̀run sọ ẹni ọ̀tá ìdáhùn sí àdúrà. Bàbá, ó ti gòkè ò ní jábọ́. Ẹ̀yin abiyamọ tó wà ní ẹ bá ń bẹ̀rẹ̀ iṣẹ́ àmì. Isegun Johnson jẹ́ ń wò níwájú mi. Mi ò kàn gbéraga ni. Èmi mú gbàdúrà fún tó bù ẹ̀bí láàyè já. Ṣùgbọ́n testimony tó yẹ kó wá ṣe nínú ìjọ mi, ó gbé lọ sínú ìjọ mi. Isegun Johnson, inú mi dà sí ẹ, béèrè lọ́wọ́ ẹ mú ẹ. Bẹ́ẹ̀ mú ẹ ń ṣe wáyé, èmi ni wòlíì wọn. Tọ́lá mi lè sọ pé mi ò ń ṣe wòlíì wọn, màá kúrò mi. Ìgbà táwọn èèyàn rí pé mo bọ́ọ̀sì pé mo ń bọ̀ l'Amẹ́ríkà, àwọn kan láti program yìí, àwọn kan comment sábẹ́ kí ni wọ́n wí pé ẹ̀jẹ̀ ń parọ́. Mo ní bẹ́ẹ̀ yẹn wọ́n máa parọ́ láyé kì í ṣe bíi ti Yínká Ayefele. Àṣẹ ọ̀rọ̀ ló fi gbé mi wálé. Ní òrìrú ẹ̀rí, bàbá yìí wọ́n máa ń tọ̀ nǹkan. Eré ni wọ́n ṣe orí ọ̀fẹ́ ni. Bọ́tá ní wòlíì yìí, ẹjọ́ ń dààmú owó. Pètí parí, ó má gbàgbọ́ àdúrà. Ta ni wòlíì yìí? Ẹ dárúkọ wòlíì yìí fún nì àbí kí n máa lọ ní wa. Woliagba Ayọ̀ Adéwọlé wòlíì mi. Abíọ́mọ mẹ́jọ tó fẹ́ kí n jẹ́ wòlíì wọn ẹ náwó sókè. Mẹ́jọ péré ti tó mi ẹ má bà 19 mi jẹ́. Ta ló ń jẹ́ Ṣẹ́gun Sálíù níbí? Má náwó tí mo rí sí ọ̀dà. Má náwó ohun tí mo rí sí ọ̀dà o. Má náwó jọ o. Ohun tí mo rí sí ẹ̀ kò dáa. Ṣùgbọ́n wáyé kó wá rí mi ń kọ̀rọ̀. Èèyàn ló ń jẹ́ Ṣẹ́gun tó soríire yìí. Èèyàn rẹ̀. Ṣẹ́gun kan tún lè lé Isegun Johnson. Ṣẹ́gun kan rèé. EOB ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé. Ẹjọ́ MC ẹ wá pè mí wọlé tó bá ti fẹ́ kàn mí. Mo fẹ́ bá àwọn ọmọ ìṣeré. Do you love me? Do you love Dr. Olayinka Joel Ayefele? Let me hear you say ọjà. It's okay. O ti jẹ 5,000. Bó ṣe ń pariwo ọjà yẹn ó yàtọ̀ táwọn tẹ̀gbẹ́ oríire ẹ bẹ̀rẹ̀ ẹ̀rọ fọwọ́ lẹ́sẹ̀ padà sí sálẹ̀. But bámi pick close shot 5,000. Bó ṣe sọ pé ọjà yẹn ní pé ọjà. Ó yá pariwo ọjà. Olúwa gbèsòkè lulu. Go